Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa. The baby of Oduduwa nation. Ọmọ Yorùbá, ẹ kọ́kọ́ bá mi gbójú ayọ̀ sókè, ẹ kọ́kọ́ bá mi wo fídíò yìí. Ká tó wá máa mú lẹ́sẹẹsẹ. Ẹ ṣé. Ká tó wá lọ bí tá ń lọ. Ibi tí wọ́n wà ní o, ẹ máa wo, wọ́n kọ́lá màá ti sójà. Kí Ọlọ́run bá wa dáàbò bo àwọn sójà wa. Kí Ọlọ́run bá wa dáàbò bo àwọn jagunjagun Nàìjíríà. هم يا قصيدي للكرام مقدما تيجان مادح بالآلي تيجان مادح رصعت بالآلي يا قصيدي للكرام مقدما تيجان مادح رصعت بالآلي يا قصيدي للكرام مقدما تيجان مادح رصعت بالآلي تيجان مادح رصعت بالآلي واكتب على صحف الإباء قصيدة خطت بحبر المجمع السيالي يا السادات في زمن العبوديات للأنذال والأوغال حمية دينية منكم سوى إيمانكم إن المهند صانع الآمال صبر الرجال وهمة الأبطال صنع دروب العز للأجيال صبر الرجال وهمة الأبطال صنع دروب العز للأجيال هم يا قصيدي للكرام مقدما تيجان مادح رصعت بالآلي هم يا قصيدي للكرام مقدما تيجان مادح رصعت بالآلي تيجان مادح رصعت بالآلي. Ẹ̀yin màmá bàbá tẹ́ bá mi wo fídíò yìí. Tí bá ti edit ẹ, màá wò tó orin yẹn bá ṣe mute. Màá mute orin yẹn tí bá rí mute tí bá ti edit fídíò. Àwọn Boko Haram ìró ìbọn títí wọn lẹ ń gbọ́. Ìró ìbọn títí àwọn Boko Haram. Not Nigerian soldier. Màá play ti Nigerian soldier náà ẹ máa gbọ́ o. Màá play ẹ o, ẹ máa gbọ́ o. Ẹ wo bí àwọn Boko Haram ṣe ń yìnbọn. Bó ṣe ń yìnbọn látara wípé gọ́ọ̀mẹ̀ntì fẹ́ flush wọn kúrò nílùú. Àwọn náà wá dúró tó wọ́n tá tán. Wọ́n yìnbọn. Wọ́n dẹ̀ ṣe fídíò. Nigerian soldier má ṣì play ti wọn náà o. Tẹ́ bá wo fídíò tẹ́ wò tán yìí, ẹ rí pé àwọn Boko Haram yẹn
ó dàbí ìgbà tí àbádé títì láwọn ọwọ́ àlẹ́gbẹ̀ẹ́ bí àwọn sójà tó yìnbọn fún wọn wà the other side ọwọ́ àjọ face ara wọn. Màá play video tàwọn Nàìjíríà sójà náà ẹ máa rí ẹ rí báwọn Nàìjíríà sójà ṣe dúró sórí mọ́tò tí wọ́n yìnbọn gigigigigigi lóbi ṣeré o ohun tó wà ní Nàìjíríà nìyẹn ohun tó gbé mi wá tí mo fi gbé fídíò wá nìyẹn. Ẹ̀yin tẹ́ ń jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá wọn bú ọmọdé yẹ mọ́ kò sí bá ṣe máa sọ́tà ní sọ̀rọ̀ Sunday Igboho nítorí wọ́n ní yìnyínyìn kẹ́ni ṣèmí. Ẹ̀yin tẹ́ ní Sunday Igboho lọ sójú ogun ó gbé kámẹ́rà dání irú ojú ogun wo ló lọ yẹn? Boko Haram ló wà lójú ogun yìí o. Boko Haram ń ṣe kíni ó ṣe fídíò kó tán síbẹ̀ o. Kẹ́ lè mọ̀ pé bí àwa ṣe ń múra Ọlọ́run má jẹ́ kó ti léètì fún wa àwọn people ti múra lẹ́tọ̀ àwa ṣẹ̀ṣẹ̀ ń palẹ̀ mọ́ ni. Àwọn ti múra ogun tó wọ́n ti wà talat àwa ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa palẹ̀ mọ́ ogun bóyá kí ni ká wá tare ká wá obì ká wá orógbó ká wá ẹ̀rù àwọn nǹkan táwa sì ń ṣe nìyẹn. Fúlàní ti kó gbogbo ẹ̀ standby ni wọ́n wà. Ẹ̀yin tẹ́ wá pariwo Ìgbòho ya fíìmù ẹ jọ̀ọ́ Boko Haram tó ṣe báyìí yìnbọn tó yìí tó ń gba mọ́tò nídìí àwọn ọmọ ológun tó ń ṣoríṣiríṣi ṣé fíìmù lòun náà yà tóró gbé kámẹ́rà dání o tóró gbé kámẹ́rà dání because ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ oyan OPC kí kúkú tiẹ̀ là OPC ẹ jáde tán èyí tó yẹ kẹ́ kí gbogbo wa rán sìn àrùn. Mo fẹ́ kẹ́ mọ̀ pé bí 2027 ṣe súnmọ́ bẹ́ẹ̀ lógun Nàìjíríà ló ń lágbára sí. Bí 2027 ṣe súnmọ́ bẹ́ẹ̀ lógun Boko Haram ń lágbára sí. Mo fẹ́ kẹ́ mọ̀ yẹn dájú. Boko Haram ò bá yín ṣeré ẹ̀yin lẹ gbé Ìyábọ̀ dání. Boko Haram ò gbé Ìyábọ̀ dání. Boko Haram wọn gúnṣẹ́ Boko Haram wá láti wá gbà làwọn wá láti wá pa ni. Ṣé ìṣọwọ́ tó fi release fídíò sí kẹ́ lè mọ̀ púpọ̀ ńlẹ̀ ṣé yẹn ni ká sọ. Okay, ẹ ti ra àwọn videos. Boko Haram release video time to time kẹ́ lè mọ̀ wí púpọ̀ ńlẹ̀. Ṣùgbọ́n màá sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé ẹ má bẹ̀rù because mo rí léyìí wípé ìṣọwọ́ táwọn people yẹn fi release àwọn videos yẹn bí pé wọ́n fẹ́ máa kó ìbẹ̀rù sí wa lọ́kàn. Òun náà fà tó jẹ́ wípé tí èèyàn kan bá ti gbé ìgbésẹ̀ kan pé ẹ ṣá má dogun sílẹ̀ ẹ má dá wàhálà lẹ̀ ẹ mọ̀ pé ti wà lógun ní Nàìjíríà. Boko Haram ṣẹ̀ṣẹ̀ tún kó irinṣẹ́ tuntun wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọlé. Agbésùmọ̀mí ṣẹ̀ṣẹ̀ kó irinṣẹ́ tuntun wọlé. Ta ló kọ́ wọn bó ṣe ń lo drone? Ta ni lecturer wọn tó fi ọ̀nà bí wọ́n ṣe máa lo drone tó fi wọn àwọn people yìí? Àwọn people yìí náà ti ṣí drone wọlé. Wọ́n ṣí drone yẹn wọlé ó kọjá bẹ́ẹ̀. Bí àwa ṣe ń ṣe kíni bá ṣe ń pariwo tá ń wá ọ̀nà kan tàbí méjì tá máa lò tí ogun yóò fi ní kó wa tí wàhálà yóò fi ní gbé wa lọ bẹ́ẹ̀ ni Boko Haram ṣe kíni làwọn náà kó irinṣẹ́ wọn wọlé. Irinṣẹ́ títí wọn kò sí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe wàhálà lọ wa. Àwọn tó ń bá wọn mine gold wọ́n supply wọn ní weapons back to back. Àwọn Nigeria politicians kan wà ó ti sú wọn gan pàápàá nítorí wọn àwọn tó ní àròjinlẹ̀ tó ní làákàyè wọ́n ti mọ̀ pé òun máa wọ́ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan ohun tó wà nílẹ̀ yóò ṣọ̀rọ̀ èèyàn kan everybody ló máa jẹ breakfast yẹn tó bá délẹ̀. Àtàbára ilé àtàbára oko ẹni tí ò rà máa san. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ wo bí Boko Haram ṣe lo drone. Ta ló kọ́ Boko Haram ní drone? Ta ló kọ́ wọn ìbéèrè? Ta ló fọwọ́ drone yìnyín? Ta ló fi wọn Boko Haram? Báwo ni Boko Haram ṣe mọ̀ wípé òkè bá ṣe máa yin drone rẹ̀ láwọn tó jẹ́ pé illiterate ló pọ̀ jù nínú wọn tó wá dẹni tó ń fly drone. Ìran Yorùbá dẹ̀ jókòó síbẹ̀ à ń ṣọ̀tẹ̀ èyí tó yẹ kókó bò wá bò kókó wa ò bọ́. Náà ẹ gbójú ayọ̀ sókè ẹ bá mi wo àwọn Nigerian sójà náà báwọn náà ṣe fire back. Ẹ bá wò ó Nigerian sójà yìí náà
ẹ ti rí gbogbo láwọn láàrin ẹ ti rí bó ṣe fẹ́ sára wọn ṣẹ́tì ìlú ọmọ ti Nàìjíríà ti dàlẹ́ gbọ́ yẹ o ẹ wo sáǹdì kọ yẹ kẹ wo sí àwọn gbogbo ara ṣe sáǹdì yẹn jọra ẹ máa fi mọ̀ pé iṣẹ́ ju iṣẹ́ lọ. Bó ṣe yọná ìbẹ́ ṣe wọ yìí ẹ̀yin tẹ́ bá lọ wọ pé àìyẹ ti kú ìjọ tó wá ká olóyè mọ́lé bí ìbọn ṣe yọná nìyẹn ìyìn gbígbóná bó ṣe yọná nìyẹn láìsí ẹkọ bu ogó yẹn ẹkọ ṣe yọná láìsí lójú ogun Russia láìsí lójú ogun Russia láì ṣe wípé Nàìjíríà lọ bá ìlú mi jagun ìgbà Nàìjíríà lọ wọn Benin Republic lọ́wọ́ gan wọn yìnbọn báyìí abọ́yìn nígbà tí wọ́n fẹ́ gbàjọba ní Benin Republic tí àwọn Nàìjíríà sójà lọ síbẹ̀ láti lọ rescue president wọn ní Benin wọn yìnbọn báyìí o ohun tó wà ní Nàìjíríà òun nìyẹn o ẹjọ́ tó bá wá kó gbogbo eléyìí wọ̀lú ibo lèmi àti yín àtàwọn ẹbí wa fẹ́ ságbà tó bá wá di họ́ọ̀họ̀ọ̀họ́ tán ibo làwọn arúgbó wa fẹ́ gbà báwo la ṣe fẹ́ ṣe lásìkò tá a wà yìí kí ló yẹ kí Nigerian government fèsì báyìí sí ohun tó yẹ kó fèsì lẹ́ ń wò yìí o nǹkan tó yẹ kí Nigerian kí wọ́n fèsì nísìn báyìí sí òun lẹ́ ń wò yìí o ṣe rí pé kì í ṣe ṣeré kì í ṣeré ọmọdé yẹn mọ́ wá gbéra ń sìn máì wá sá kíjó pé kó tó di bóòlù yá mi kó tó di ohun tó máa mú ẹ̀mí àwọn innocent people lọ ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní máa flush wọn out ẹ̀yin kan wá sọ wípé kò lè lé Fúlàní tí ogun Boko Haram bá wọlé Fúlàní tó ti bá yín gbèlú láti 30 years kó máa tẹ̀lé fámìlì ẹ̀ ẹ̀jẹ̀ àti ahọ́n yẹn ó máa wọn ra wọn ó máa fi ẹ̀yìn ọmọ Yorùbá sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí Yorùbá tẹ́ni ẹ̀ wọ́n ti bá wa gbé tipẹ́tipẹ́ wọ́n ti dára wa àti ìdí kankan náà this and that mo ń fi àsìkò yìí sọ fún yín wípé tó bá di woro sí woro wọn ò ní mọ̀ yẹn rí mọ́ wọ́n sì lọ àtàkì ọ́fíìsì àwọn Nigerian sójà ẹ jẹ́ tó fún yín fídíò yẹn náà àwọn fídíò yẹn pọ̀ ó pọ̀ ẹ bá mi share ẹ má wulẹ̀ jẹ́ rojọ́ ẹ kàn bá mi share káwọn èèyàn lè mọ̀ ẹ̀yin màmá bàbá ó ti wà nílẹ̀ nínú Nàìjíríà ó kọjá bẹ́ẹ̀ ó ti wà nílẹ̀ tẹ́ bá gbọ́ pé ó wà nílẹ̀ bíbà newspaper kọ́kọ́ òde ní báyìí gbé ojú àwọn Nigerian force ojú wọn rí mẹ́wàá ṣégè wọ́n ṣe fáwọn pípọ̀ yìí ṣégè ni mo pè wọ́n ṣe fún wọn ẹ wo bí ẹ jẹ́ ó kọ́ fún wa ní fídíò bó ṣe ń fly drone iná ẹ kọ́ wo bó ṣe ń fly drone lẹ́ ń rí tí Boko Haram fly àwọn orin wọn yẹn máa ń bíbí inú ẹ jẹ́ kí n mú tún Michael drone lẹ́ ń wò lójú òfurufú tí Boko Haram fly yẹn ta ló kọ́ wọn ta ló kó wá fún wọn wáyé tó jẹ́ wípé àwọn èèyàn sì ń tiraka láti ìlú òyìnbó láti ra drone ránṣẹ́ sọ́mọdé yẹmọ láti lè máa fi ṣiṣẹ́ àwọn pípù yóò tiẹ̀ retí kẹ́nìbọ̀dì rà fún wọn ọwọ́ kan tó ti rí wípé yes drone náà ti níṣẹ́ tó máa ṣe báyìí wọ́n lòdù ẹ̀ wọlé fáwọn Boko Haram ni Yorùbá á ti sùn ọwọ́ kan àwọn èèyàn sì ń ṣe ní ẹni tere èjì tere wọ́n sì ń dádà owó jọ lówó ara wọn
àwọn tó wà ní diaspora ṣe ń gbìyànjú wọ́n ra drone ránṣẹ́ sí Sunday Igboho ọwọ́ kan tó ti rí pé yes Sunday Igboho ṣe kíni ó ti lo drone ó dẹ̀ fi ṣiṣẹ́ successful òun ló fi get ibi tó ká àwọn ọmọ oríire yẹn sí àwọn Boko Haram náà kó drone wọlé kò tiẹ̀ sí àní-àní níbẹ̀ wọ́n mọ̀ pé that is the only thing tó ń jẹ wọ́n níyà tí wọn ò ní ìbọn wà lọ́wọ́ wọn bọ́ọ̀bù wà lọ́wọ́ wọn gbogbo èròjà pé sí wọn lọ́wọ́ gbogbo èròjà ó pé bíbà sí wọn lọ́wọ́ wọn ò wà lákọ̀ọ́fọ́ tàbọn kọ́tàbọn wọn tó ìmí ti dé ọ̀tàbọn ò tọ́ mọ́ wọn lọ́wọ́ ríṣá ẹ̀rí tó bá jẹ́jà láwọn kọ̀ọ̀kan mú ẹ̀rí bó ṣe máa discipline àwọn tàbọn wọn yẹn ọ̀tàbọn ò tọ́ mọ́ wọn lọ́wọ́ ọmọ Nàìjíríà níbi táwọn Nàìjíríà army táwọn ò ti rí ọta àbọn lò tí ọta àbọn ti ń jẹ àwọn níyà tí ọta àbọn tán lójú ogun ibẹ̀ ni Boko Haram ti ṣe kíni lòun ti yin release ọta àbọn ṣeré now ẹ wo bó ṣe lọ attack military zone ẹ máa gbọ́. Attacked yesterday. I know they will not tell you. Yeah. The federal government of Bandit media will not tell you, but you know the story. Even they hide them, the English Alhaji will they bring them out. I did very actually. They attacked them yesterday. Yesterday's date was the 16th of July, 2026. Terrorists, aka bandits, attack Nigerian military location in Karazao. I don't know if I pronounce it well, but the spelling is K-A-R-A-Z-A-U. Yes, that's the spelling, Karazao or Karazu. I don't know, but the spelling is K-A-R-A-Z-A-U. This community is under Bungudu, local government area of Zamfara State. These guys entered around 4 p.m. 4 p.m. in the evening. They started shooting. In fact, this fight lasted for 3 hours, no reinforcement. From 4 p.m. to 7 p.m. Nigerians go to verification. 3 hours, no reinforcement. We lost three personnel, like 3 soldiers were unalive from this attack. 2 police, 2 Mopo officers were also unalived. I know they give you this, and they tell you as it happen, but they no go tell on. The media will not tell you. 3 army, now they buy yesterday. 2 Mopo, and they buy. As I'm talking to you right now, that same location, that same local government, Bungudu, is currently under attack. Right now, as I'm talking to you. Today's date is the 17th of July, 2026. The same location, Bungudu, is currently under attack. Currently under attack. If you never share my video before, share them. Bungudu is currently under attack. Time. Oh, what will be this time now? They do this video now. This is around the, I think, should be around 4. Around 4. I think 4 or 4:30. I don't know. But right now, the local government is currently under attack, and security help is needed. Yesterday, the attack location, unalived, 3 soldiers, 2 police, 2 Mopo. Nobody will tell you this, but you know the story. Even they hide down the English Alaye, they bring them out. I did very active. Nigerians, the Nigerian military location was attacked yesterday. I know they will not tell you. The federal government of bandits media. One-on-one ìjà ní on the 16th, today is 18, which is ìjẹta. Èèyàn mélòó nínú ẹ̀yin màmá bàbá tẹ́ ń wo program yìí lẹ gbọ́. Mo wá fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé kì í ṣe yẹn nìkan ló ṣẹlẹ̀ o. Ó pọ̀ o. Kò ṣe yẹn nìkan o. Wọ́n dẹ̀ ń bò káwọn èèyàn máa mọ̀ débi tí àwọn international body máa mọ̀ wípé mẹ́sì yẹn pọ̀ gan fún Nàìjíríà. Wàhálà yẹn ti pọ̀ jù. Wọ́n bò ó. Àwọn ọmọ Yorùbá tó wáyé ká tún jọ fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan. Ẹ̀yin tẹ́ pẹ́rẹ́ yín lálágbára lọ́tún lọ́sì tó yẹ kẹ́ pawọ́pọ̀ kẹ́ fìmọ̀ ṣọ̀kan ọ̀tẹ̀lẹ̀ ń dá sílẹ̀. Àfi kẹ́ máa sọ fún wa pé strategy la máa lò. Strategy kẹ́ máa bọ́ta kẹ́ máa sọ àtúnwí asán kẹ́ máa pa irọ́ ohun tí ò ṣẹlẹ̀ kẹ́ máa pa ọmọ ẹni tó bá ń ṣe. Ẹ wo ogun tó wà nù Nàìjíríà. Ẹ wo ìró ìbọn.
ṣé eléyìí ò ti tó kí gbogbo wa jọ come together kájọ wá bá ṣe máa gba ìran wa kúrò nínú ìgbèkùn? Ẹjọ́ ṣé eléyìí ò ti tó báyìí? Ṣé eléyìí ò ti tó? Wọ́n attack military zone, wọ́n bẹ̀rù. Àwọn tó lọ kó ìbọn ká àwọn tó ní ìbọn mọ́lé, ṣéyàn tí ò ní ìbọn ló máa wá lé fún wọn láti wá ká mọ́lé? Ṣéyàn tí ò ní ìbọn ló máa ní wọ́n lára láti wá kọjú ìjà sí? Gbogbo ohun tá à ń sọ fún àwọn ọmọ Yorùbá lélẹ́yìí o, wípé ọmọ Yorùbá ẹ jẹ́ àmọ́ ohun tá à ń ṣe o. 2027 election ó ti béwu dé. Ẹ má wulẹ̀ tọra yín pé kò ní béwu dé. Party to party wọ́n á fi ìjà Boko Haram tó Boko Haram jára wọn. Wọ́n á lo kidnapper tó kidnapper fi jára wọn. Kidnapper tí Boko Haram náà wá wọlé wọ́n wá jà. Because ẹ lọ kọ sílẹ̀ àwọn Boko Haram yìí wọn ò ní ever allow kí wọ́n di ìbò Nàìjíríà ní ìrọwọ́ ìrọsẹ̀ àyàfi mọ́lá o. Àyàfi tó bá jẹ́ wípé ẹni tó máa jókòó sórí àléfà ẹni tó máa pè wọ́n ni. Ẹ gbọ́. Àyàfi tó bá jẹ́ pé ẹni tó máa take over Nàìjíríà bóyá wọ́n gba ìjọba lọ́wọ́ bàbá Tinubu, I don't know. Ṣùgbọ́n tí bàbá Tinubu bá wà ńbẹ̀, ìbò yóò lè lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ nítorí pé kí ni gbogbo àwọn Boko Haram, àwọn terrorists àtàwọn olóṣèlú ọ̀jẹ̀lú wọ́n mọ̀ wípé ẹlẹ́ẹ̀kejì Tinubu kò lè pín àwọn láéláé. Àwọn máa jẹ́jọ́ dákú ẹ̀rí Màlàmí ni. Màlàmí tó gbé Sunday Igboho síta mò ń bọ̀. Màlàmí tó gbé Sunday Igboho síta tó nílá àfi kí ìjọba gbẹ́sẹ̀ lé gbogbo property tó ní. Láì mọ̀ pé Màlàmí máa kó ìdààmú àti ìpọ́njú ní 2026. Mo rí fídíò yẹn lórí Yoruba World Center láàárọ̀ yìí. Mo gbé ó wà lórí YouTube tẹ́tí wo program. Òun ni program tí mo gbé síbẹ̀ láàárọ̀ yìí. Mo ní Ọlọ́run Sunday Igboho at work. Ọlọ́run Sunday Igboho kú iṣẹ́. Ṣé irú àwọn Màlàmí El-Rufai gbogbo family El-Rufai gbogbo family Gumi ṣá máa bẹ lọ kí Tinubu lọ lẹ́lẹ́kejì? Ẹ máa kọ sí comment section. Ọ̀rọ̀ onílàkàyè lélẹ̀ tó wà lẹ̀. Màlàmí wà nínú ìbànújẹ́ báyìí. Ẹ wo gbogbo ohun tó gbà lọ́wọ́ Màlàmí. Màlàmí tó jẹ́ kí gbogbo ayé mọ iye bank account tí Sunday Igboho ní. Màlàmí tó parọ́ mọ́ Sunday Igboho. Ọlọ́run máa kó iṣẹ́ wọn. Ọlọ́run gbogbo àwọn ọ̀tá tèmi náà báyìí jẹ́ kó lá erùpẹ̀ ilẹ̀. Jẹ́ ká yé wọn kó bàjẹ́ lójú ẹ̀mí mi. Kí n wá jókòó báyìí kí n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. Màlàmí tó jẹ́ wípé lára àwọn ẹ̀sùn tí wọ́n kà sí Ládélé lọ́rùn nígbà tó dìlé mi àti ẹ̀, wọ́n ní nígbà tó ń ṣe investigation àkáǹtì olóyè ọlọ́lá àkáǹtì kan Màlàmí náà ló kún gbogbo ẹ̀ ló ń pa o. Ó ló ní àkáǹtì kan tó jẹ́ pé owó olóyè kọjá níbẹ̀ lọ sí àkáǹtì Ládélé. Ó wà lára àwọn charges tó kà fún Ládélé. Èmi ọkà charges terrorist fọ́tà ti tèmi lọ́fíìsì wá mọ́lẹ̀ fún 4 months lórí irọ́dẹ̀ ní gbogbo ẹ̀ bá dé. Wọ́n nígbà tó wá ṣe investigation wọ́n yóò wà ní gbogbo ẹ̀ lọ́wọ́. Wọ́n ló lóye ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn bandits. Màlàmí ló kúkú gbogbo rọ́ yẹn o. Màlàmí ẹ wá wo bọ́lọ́run ṣe wá báyé Màlàmí jẹ́. Màlàmí fèsì wàhálà burúkú. 2 months ago Màlàmí ṣe pariwo nínú sẹ́ẹ̀lì tó wà pé kó bóun ránṣẹ́ sọmọyẹlé ṣòwò rẹ̀ kó bóun gbé protest jáde kó lè free òun. This same Màlàmí tó sọ̀rọ̀ ẹ̀ di fàdá mo mọ ohun tó fojú barrister pẹ̀lú mi rí lórí ọ̀rọ̀ mi nítorí ọmọ Adéyẹmọ. Má ìbáyé jẹ́. Ẹ wá àdúgbò bítíbitì owó tó ní Màlàmí kó jẹ. Ẹ wo àwọn ẹ̀sùn kábítì tí wọ́n kà sí lẹ́sẹ̀. Ṣé irú Màlàmí yẹn ọmọ Yorùbá ìjà kan o ẹ kàn jẹ́ ká jọ apply wisdom gẹ́gẹ́ bí olóye onílàkàyè ẹ̀yin tẹ́ wà lórí platform mi torí mi ò lọ́lọ́pọlọ kúkú lórí platform mi. Àwọn onímọ̀ lọ́lọ́run yọ̀ǹda fún mi, àwọn ẹni iyì lọ́lọ́run ní kó máa wò mí. Gbogbo ẹ̀yin ni iyì tẹ́ wá wò mí ẹ jẹ́ ká wá gbé kájọ yẹ̀ wò. Ṣé Màlàmí tó wá ń fèsì wàhálà burúkú báyìí? Ṣé àwọn ẹbí ẹ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí àtàwọn godfather agbésùmọ̀mí tọ́jọ́ ṣiṣẹ́ ṣọ́mà bẹ́ẹ̀ náà kí Tinubu lọ lẹ́lẹ́kejì?
wọ́n mọ̀ pé lẹ́ẹ̀kejì Tinubu yẹn ayé àwọn máa tán finally 3 years Tinubu ló lẹ́mi wọ́n ti fẹ́ pín sí yìí o kẹ́ lè mọ orújà tá máa jà kẹ́ lè mọ orú tá máa face for 2027 election. El-Rufai tó rí rẹ̀ nírí wípé bí Tinubu ṣe jẹ́ alatilẹyin fún Buhari tí Buhari fi wọlé òun náà ti rí rẹ̀ ó ti fi rẹ̀ sí ipò alatilẹyin fún President Bola Ahmed Tinubu. Ẹ lọ wo gbogbo interview tí bàbá Tinubu máa ṣe ń gbà yẹn náà wípé El-Rufai kò sí nǹkan tó lè yà àwọn ti jọlẹ̀ pọ̀ lórí àwọn ni lọ́jọ́ tòní ìyàwó El-Rufai sunkún wọ́n ti El-Rufai kan náà ó wà látìmọ́lé wọn jẹ́ kí ìyàwó rí wọn jẹ́ kọ́ mọ́ rí dókítà gan wọn jẹ́ kó rí. Mo sì gbé fídíò ìyàwó ẹ̀ wá sórí platform mi níbi ọjọ́ bíi mélòó ó wà lórí YouTube tẹ́ tí ń wò mí tíyàwó ẹ̀ bẹ̀rẹ̀ sí ní kàbúròbúrò pé ládùúgbò rẹ̀ táwọn ṣe fún President Bola Ahmed Tinubu ṣó yẹ kó sọ ìdílé àwọn sínú ìdààmú tó tó yìí. Ó lóun káàbí òun lọ kákàkiri òun kó àwọn woman leader jọ ọkọ òun ṣe gudugudu méje jẹjà mẹ́fà àwọn dúró ti Tinubu wọlé. Ẹ wá sọ fún mi ẹ̀yin màmá bàbá mo fẹ́ ka comment ẹ bá mi like ètò ẹ bá mi comment opinion yín ṣé irú gbogbo àwọn ìdílé yẹn àwọn kánkọ́sì àwọn màlàmí El-Rufai Gumi ṣọmọbẹ́lọ́ kí Tinubu lọ lẹ́lẹ́kejì ẹ bá kọ́ síbẹ̀ ṣé wọ́n bẹ lọ́wọ́ kí Tinubu lọ lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ dẹ̀ làwọn kan wà tó dúró wípé kàkà kí Tinubu má jẹ lọ lẹ́lẹ́kejì ọ̀run ayàmọ̀ wó lulẹ̀ àwọn yẹn náà ṣe tí wọn ṣe rí pógún pọ̀ tá a ṣe máa jà lórí 2027 election because tí bàbá Tinubu bá lọ lẹ́lẹ́kejì àwọn táyé wọn máa bàjẹ́ àwọn táyé wọn máa bàjẹ́ tó máa kọ̀ndẹ́mù pátápátá nínú Nàìjíríà yẹn ó máa pọ̀ àwọn tó máa di olówó àná tó máa di ológo àná nínú Nàìjíríà yẹn ó máa pọ̀ nínú àwọn olóṣèlú yẹn Tinubu ò tí ì ṣó wọn lẹ́ni tè ẹ jẹ́ kí bàbá yẹn kọ̀ tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì kí wá wo tó máa ṣẹlẹ̀ kí wá wo bí lálà ṣe máa lù tí kùtùpọ̀ àwù ìyàwó El-Rufai sunkún pé òun àtọkọ òun so Tinubu lè dájú àwọn báyìí Tinubu lè ṣe tótó ìfáwọn wọn ti El-Rufai mọ́lé lọ́yẹ̀ ló sick ìyàwó ẹ̀ náà bọ́ sí tán wá ka gbogbo àìsàn tó ń ṣe ó fẹ́ lọ fún check up wọn jẹ́ kó lọ kó má bàa sá lọ wọn àláwẹ̀ wọn ti pàpàpà ni lẹ́yìn tó yẹ kó tó bá ń bọ̀ ní kọ́ọ̀tù adágbádá ṣe yẹn pákéjì ìwọ ni kọ́ má ní ṣe pa lágbára lè dọ̀lẹ́ Malami alágbára tiẹ̀ náà dọ̀lẹ́ gbogbo àwọn wọ̀nyí ni wọ́n sì máa lọ pàdé àpòpọ̀ mọ́ àwọn bandits láti fẹ́ fi ṣí Tinubu ní 2027 láti fẹ́ fi gbé ẹlòmíì wọlé ní 2027 táwọn bandits bá wá rí wípé ẹni tó fẹ́ gbé wọlé kò ní bí àwọn wọ́n wá sódì wèrè ẹ lọ kọ́ sílẹ̀ ọmọ wá di ẹ fi wèrè pọ́ọ̀tì wèrè ní tó máa ń padà dà nìyẹn ọmọ Yorùbá wọ́n padà fi wèrè pọ́ọ̀tì wèrè nínú Nàìjíríà yẹn ẹ lọ dìbò kẹ́ máa rántí pé Lady Kéde ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ wo bí robọ ṣe ń ro lórí Kini ọmọ Yorùbá ọmọ Nàìjíríà ẹ jí ẹ má sùn irinṣẹ́ tí àwọn pípọ̀ ìṣẹ̀ṣẹ̀ kó wọlé ṣebí lára irinṣẹ́ tó kó wọlé òun ni trailer tanker aṣọ military tí wọ́n gbà lọ́wọ́ wọn àwọn tó ti kó wọlé ńkọ́ ṣebí àwọn tó kó wọlé ní drone àwọn tó ti wá fi kọ́pítà já sínú gbọ́ǹkan yóò bá jí ẹ má sùn ẹ wá ra tí mò ń ta kọ́ sí akú weekend akú weekend ẹ wá ra aṣọ ẹ wá ra jà òun mo mi táyé òkè wá bá mi ra ẹ wá ra aṣọ mo fẹ́ fàsìkò ìdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ra cream lọ́wọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ra cream 1 week tẹ́ tún wọ́dà wípé ẹ believe ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ wá yíyan ò ní bàjẹ́ because ẹ surprise mi ẹ ti mọ̀ pé mi ń tèmi gbogbo tẹ́ bá ṣe fún mi àgò tọ́ka mi ń ṣalájẹsẹ́ káwọn èèyàn ra cream kọ́dẹ̀ máa lò within 1 week kọ́dẹ̀ ti máa order mi pé Lady K cream yóò gbọ́dọ̀ tán àwọn tí ní táwọn máa lò
tó dẹ̀ ti di ohun tó ti sọ fún àwọn èèyàn pọ́dọ́ Lady K ni mo ti rà yín náà lọ́ra títí tó dẹ̀ ti ń pè mí tó ti order àwọ̀ yóò ní bàjẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀ ń jọ mí lójú kò sí ohun tí mo bá ń tà báyìí ẹ̀ ń méṣọ́ pé ẹ̀ bá mi rà mí ní wá gbogbo yín tì àwọn ọmọ yóò ní dológun àná ẹ̀yin tẹ́ wá sí patronizing what are you waiting for ẹ̀yin náà wò mí no filter màá bá yín tún skin yín ṣe màá bá yín tún face yín ṣe ẹ má fojú di pé Kini Lady K mọ̀ ṣóhun jẹ́ bí dermatologist ni ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ iṣẹ́ tí mo ti ṣe rí dáadáa ni dáadáa látàgbà tí mo ta polybag tán ohun tí mo padà bẹ̀rẹ̀ sí ní tà ní kí tó wá ní Lady K boutique at age of 18 years ni mo ní Lady K boutique mo ti sọ dáadáa lórí ètò kò sí rọ́ńbẹ́ so kí tó ní Lady K boutique cosmetics ni mo ń tà wípé èèyàn gbójú ó ṣe sínú business cosmetics ni so I know a lot about it òun ló fi jẹ́ pé tí ẹwù gbà tí mo máa ń polówó cream fáwọn èèyàn tí ì bá lówó mi ní polówó fún yín because mi ní jẹ́ kẹ́ bá skin àwọn èèyàn jẹ́ ṣẹ́rí tí skin bá ti bàjẹ́ tó bá ti ní issue ó máa gbọ́ padà o but ó máa ná yín ní sùúrù á ná yín lówó kò easy èèyàn tí ó bá ní sùúrù tí ò ní time kò lè repair skin rẹ̀ padà because wọ́n tó fẹ́ repair skin rẹ̀ tó fẹ́ kí skin rẹ̀ kó dá padà kó ṣe rí ó máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ó dẹ̀ máa ní time ṣé time tó yẹ kí n fi ṣiṣẹ́ ìsìn máa wá fi jókòó máa wá ní mo fi ń lẹ àwọn nǹkan mọ́ ọ̀nàkù mi tó dúdú yìí gbogbo mo ti ráyè máa wá ní mo fi ń ṣe omi ò gbọ́dọ̀ kọ́wọ́ mi for now at least omi bá máa kọ́wọ́ mi ó gbọ́dọ̀ tó 3 hours èmi tó yẹ pé bí mo tọ̀ lẹ́ẹ̀mẹ́wàá máa fún mi ṣàndí so ẹ̀yin tẹ́ bá nídìí àwọn body cream tó wà pa ẹ mọ̀ bọ̀ wá ẹ nídìí àwọn ọṣẹ ẹ̀yin kàn nídìí ọṣẹ ẹ fẹ́ lo cream àwọn ọṣẹ tẹ́kọ̀ lè máa fi wẹ̀ tí skin yìí dẹ̀ máa jáde síta dáadáa ó wà available Ọlọ́run gbọ́ ẹ nídìí cream skin yìí dẹ̀ máa glow Ọlọ́run mo tún pe Ọlọ́run ó dá mi lójú ni ohun tí mò ń tà ni ẹ kàn nídìí Lady K ọṣẹ nìkan ni mo fẹ́ mi ò fẹ́ cream kí skin mi dẹ̀ glow tó bá dẹ̀ jẹ́ whitening náà lẹ́fẹ́ ó máa white ó máa glow ó wà níbí àwọn ọṣẹ tẹ́lẹ̀ ló wà ó wà available Lady K ọṣẹ wẹ̀ mi máa ń tètè tán èmi ní tẹ́ máa bù tí ò ní tètè tán tẹ́ máa lò 2 months more than that tí ò dẹ̀ gara kò ẹ ṣe dìgbà tẹ́ bá lọ gba lóònù kẹ́ tó lo cream tó dáa tí skin yìí máa jáde síta ẹ jẹun gidi ẹ wọṣọ tó dẹ̀ lo cream tó dáa tẹ́ bá wọṣọ tí skin yìí ò bá dáa aṣọ yìí ò ní yọ kẹ́ wọṣọ 1 billion tí skin yìí ò bá ṣe rí ẹ gbàgbé bó ṣe jẹ́ aṣọ yẹn ò lè yọ kẹ́ jẹ better food tí skin yín ò bá da wàhálà oúnjẹ tẹ́ ń jẹ go ò lè yọ lára yín wọ́n ní mọ̀ pé yes correct lẹ́yìn jẹ̀sẹ̀ mi ẹ wo báwọ̀ ṣe jí pépépé ẹ gbọ́dọ̀ tún skin yín ṣe kí skin yín kó ṣe rí gbogbo ìtẹ́ bá fẹ́ tún skin ṣáìdà ọkùnrin ni yín obìnrin ni yín ẹ̀yin dáàdì tẹ́ ní tẹ́ẹ̀mù àti máa lo cream tẹ́ẹ̀dẹ̀ fẹ́ kí skin yín kó glow tẹ́ fẹ́ repair gbogbo skin yín gbogbo rankles tó wà ń bọ́dí yín gbogbo kí lọ́lọ́run jẹ́ gbogbo face burn yẹn gbogbo spashes gbogbo pimples gbogbo eczema everything tó wà ní skin yẹn tẹ́ fẹ́ kí gbogbo ẹ̀ kó lọ dẹ̀ need àti ní time àti máa lo cream because kò easy àti máa lo cream náà máa kọ́kọ́ pabí obìnrin kú iṣẹ́ Ọlọ́run náà dẹ̀ kú sùúrù lórí ọ̀rọ̀ ayé wa so ẹ̀yin dẹ́bì tẹ́ ní time fún gbogbo yẹn àwọn ṣẹ́tẹ̀kọ́ lè máa fi wẹ̀ tí skin yín máa jáde ó wà ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ pé ọ́ìlì nìkan lẹ́yìn fẹ́ nídìí lotion ọ́ìlì tẹ́ máa lò tó máa jẹ́ kẹ́ glow ó wà èyí tó máa fún yín ní whitening ó wà èyí tó máa fún yín ní whitening tí skin yín máa bright dáadáa ó wà available bí báyìí tó bá dẹ̀ jẹ́ pé àwọn face cream náà ni gbogbo ẹ̀yin tẹ́ bá ní face burn gbogbo ẹ̀ máa lọ kò sí bí face burn yẹn bá ṣe ti pẹ́ tó lójú yín mo assure yín pójú yín máa smooth ẹ jẹ́ súnmọ́ kámẹ́rà dáadáa òun ni ṣẹ́tìrì ojú yín máa smooth gbogbo ẹ máa mọ́ wá ó máa clear gbogbo àwọn pimples yẹn ó máa disappear gbogbo dark spots yẹn ó máa lọ Ọlọ́run rí mi ò lo filter mo fi Ọlọ́run tó lẹ̀ mi búra mo fi dáadáa tí mo wà láì mi búra mi ò lo filter this is my skin no makeup nothing
so gbo ẹ̀yin tẹ́ bá fẹ́ kí skin yín kó glow dáadáa ẹ bá mi share show yẹn jọ torí Ọlọ́run àbí ẹ̀yin fẹ́ kí skin ọmọ yín kó máa glow àbí títí ẹbí yín kankan àbí ọ̀rẹ́ yín àbí tọkọ yín ẹ kàn sí mi àwọn products ẹ máa lò ó wà níbí báyìí gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ wà l'Amẹ́ríkà ẹni tí tẹ́ bá wà ní Lady K African Store ẹ̀yin sanwó shipping ẹ wá jọ gbogbo ẹ̀yin mọ́mì mi dádì mi ẹ jọ èèyàn tó bá wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí either ẹ fẹ́ padà sí Canada maybe next 2 days or 3 days àbí ẹ fẹ́ padà sí America next 2 days or 3 days ẹ jọ mo need the help for ẹ jọ torí Ọlọ́run mo fẹ́ fún yín ní aṣọ ẹ free ẹ tú wo ẹ yẹ̀ wò dáadáa o kò sí cocaine bẹ́ẹ̀ o torí mo mọ̀ pé ẹrù máa ń bá àwọn èèyàn láti báyọ̀ gbé nǹkan ẹ jọ torí Ọlọ́run ojú òní tì àwọn ọmọ yóò ní ṣe tì mo fẹ́ send aṣọ sí America ni tailor tó máa bá mi ṣiṣẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe tán ó dẹ̀ fẹ́ faṣọ ṣènáwó mo kẹ̀ ti gbowó kẹwàá yé mi lóde mi ò dẹ̀ fẹ́ disappoint tí bá ní kọ́ ẹ̀ṣẹ̀ máa ship ẹ̀bùn mọ̀ pẹ̀lú ọjà mi wá mi ò fi bẹ́ẹ̀ lọ́jà gan store mọ̀ nísìn mi ò láwọn ẹja lẹ́yìn ẹja panla èlùbọ́ iṣu èlùbọ́ gẹ̀dẹ̀ so many things mi ní store bẹ́ẹ̀ ṣe ń wo yìí store mi ti empty dákú so tí bá ní pé kó máa bá ọjà mi bọ̀ aṣọ yìí ò ní tètè dé 3 weeks a month lẹ́rù náà sì kó tó débi by air dẹ̀ ni o not by sea kó tó wá débi kí n tó sẹ̀dẹ̀ sẹ́ni tó fẹ́ lọ l'Amẹ́ríkà ó dẹ̀ fẹ́ lọ aṣọ ending of the month ṣe pé tèmi ti bá mi báyìí owó DHL dẹ̀ ti pọ̀ jù mo dẹ̀ ti gbowó so ẹjọ́ torí ọlọ́jú òní tí àwọn ọmọ yóò ní ṣe tì wọn ò ní kọsẹ̀ yín tí ẹ bá wà ní either America lẹ́ ń bọ̀ maybe in next 2 days tó bá tiẹ̀ sì dé ìbáyìí in next 2 days ẹ̀ máa sáré lọ fi post office send ẹ̀ sí America bóde jẹ́ America náà lẹ́ bá ń lọ ẹjọ́ ẹ̀yin mọ́mì mi àbẹ́yìn tẹ́ bá wo program yìí ẹjọ́ mo bẹ̀ yín ní ojú òní tì yín àwọn ọmọ yóò ní ṣìṣe wọn ní kọsẹ̀ tí ẹ bá léèyàn sí Nàìjíríà tó ń bọ̀ ń sìn ẹ jọ ẹ pè mí ẹ connect mi mọ́ wọn all free wọ́n máa tú gbogbo aṣọ yẹn wò white lace ni wọ́n máa tú gbogbo ẹ̀ wò kò sẹ́rù òfin kankan bẹ̀ kò síbi kankan tó ta kókó just free agbádá ni kò ṣe style kan débi tó máa tì kankan bọ́ kọ́nà bì kankan bẹ̀ all free wọ́n á tú wọ́n á yẹ̀ wò pé òkè nǹkan tó wà ń bẹ̀ nìyí ẹ jọ ẹ̀yin tẹ́ bá láwọn èèyàn sí Nàìjíríà tó ń bọ̀ sí Amẹ́ríkà ní kíákíá báyìí sìn ẹjọ́ tó rí ọlọ́tẹ́ bá wo prógrámù yìí ẹ ṣàánú mi ẹ̀yin náà nìyá àti bàbá mi ojú òní tì yín kódà tó bá ní kí n sanwó gbígbé ní airport Nàìjíríà máa san kó ṣàdébẹ̀ yẹn kí n má disappoint ẹni tó láṣọ ló ṣe mí so ẹ ṣe gan ojú òní tì yín ìyá mi alálùbáríkà àwọn ọlọ́dẹ̀ ní aṣọ yẹn tí bá ṣe nǹkan story àwọn tó ṣe mí lóore nínú ìrìn àjò yìí màmá tó láṣọ yẹn is one of them mo fẹ́ lè sọ wípé èyí tó pọ̀ jù àwọn ló ṣe fún mi nínú ìrìn àjò mi ẹnu ògbàgbọ́ yìí kò ṣọ̀rọ̀ èmi ọ̀rọ̀ ọjọ́ mi ni tí bá kọ history mi báyìí nínú ìrìn àjò Yorùbá nation gbàràgàdà báyìí ni máa kọ títí wọn níjọ́ rírí jẹ níjọ́ àìrí jẹ àwọn ni so ẹ̀yin ìyá mi ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni ẹ ràn mí lọ́wọ́ bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tí bá wá fẹ́ràn àwọn nǹkan àdúrà ló ń gbá agbára kọ́ ẹni tẹ́ bá need àwọn nǹkan spiritual items ó wà available ó wà available àwọn tó wà Nàìjíríà yẹn wọn ò róore ra wata wà lóò òyìnbó fáti mo sọ fún yín tó bá fọkàn sí pé ẹbí kan róore rù tó wá jókòó tẹ̀tẹ̀rẹ̀tẹ̀ tó ò dira Ọlọ́run ní jẹ́ kó pẹ́ kó tó yé yín o ní sọ jù bẹ́ẹ̀ lọ I no go talk pass like that ẹ wá ra ohun tá bó dẹ̀ jáwọ́ wíìgì náà ni ó wà available àgbo mobile power àsìkò yìí sì òjò ń rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe kiri ẹ mọ̀ pé inú ooru ẹ lè ráyè dòbò ẹ lè ráyè dòkó dáadáa but bójú ò ṣe ń rọ̀ dáadáa sí ẹ lè so ohun ọmọ tó dàbò ẹ wá ra àgbo mobile power ojú ni ti wà ní oyin mọ́lẹ̀ oyin ti tán danger apps kò sí tòsí mi bí danger ó wà available ẹ kàn sí kẹwàá ra ẹ tẹ́ bá fẹ́ ẹ ṣé gan mo dúpẹ́ ó dà.